Aláròyé máa wí o. lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀ àwọn agbébọn pa ẹni tó gbé owó lọ. ọkùnrin kan tí wọ́n ń pè ní àgbà nílùú ẹ̀gbẹ́ níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn yàgbà nípínlẹ̀ kogi la gbọ́ wípé àwọn agbébọn ti pa báyìí. aláròye gbọ́ wípé àgbà wà lára àwọn ọmọ ìlú náà méjì tí wọ́n gbé ẹrù ìtúsílẹ̀ lọ fún àwọn agbébọn tí wọ́n mú ọkùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ mábè. ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2025 ni wọ́n mú mábè lójú ọ̀nà ẹ̀gbẹ́ sí ògbè nípínlẹ̀ náà tí àwọn agbébọn sì béèrè gbogbo nǹkan tí wọ́n fẹ́ fún ìtúsílẹ̀ rẹ̀. a gbọ́ pé lẹ́yìn ìdúnàádúrà àwọn agbébọn yìí sọ wípé àwọn yóò gba ọ̀kadà bàjáàjì kan, fóònù Samsung tuntun kan àti owó tó lé ní mílíọ̀nù kan náírà. gbogbo nǹkan wọ̀nyí làwọn ará ìlú kó jọ wọ́n sì rán àgbà àti ẹnìkan láti kó wọn lọ sí ibi tí àwọn agbébọn náà sọ wípé kí wọ́n gbé e lọ ṣùgbọ́n ọ̀rọ̀ padà yíwọ́ lọ́hùn-ún. àwọn agbébọn yìí wọ́n yọ̀ǹda ọ̀kan lára àwọn tó kó ẹrù ìtúsílẹ̀ lọ wọ́n sì pa àgbà lásìkò tó fẹ́ sá kúrò lákàtà wọn. a gbọ́ wípé ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2025 ni wọ́n ti yọ̀ǹda mábè lẹ́yìn tí wọ́n gba gbogbo nǹkan tí wọ́n béèrè. tẹ́ ò bá gbàgbé ọjọ́ 3 oṣù kínní ọdún 2026 làwọn agbébọn ya bo agbègbè ìfọ̀fin níjọba ìbílẹ̀ kan náà láàrin aago 7 sí 8 alẹ́ tí wọ́n sì pa èèyàn kan nígbà náà. a gbọ́ wípé ẹ̀yà TIV ni ẹni tí wọ́n pa náà lọ́jọ́ yìí nígbà tí wọ́n sì gbé ẹni tó farapa lọ sílé ìwòsàn kan tí wọn kò dárúkọ rẹ̀ fún ìtọ́jú.